a kú dédé àsìkò yìí yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojúwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lómi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Peter Obi ló ti sọ̀rọ̀ wípé kò sí ọ̀rọ̀ àsọyépọ̀ kankan láàrin òun àti ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan láti lè yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde lópin ọ̀sẹ̀, ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, eyín ọ̀gbẹ́ni Peter Obi, òun mà ló ti bẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí àwọn oníròyìn kan tí wọ́n gbé káàkiri orí ayélujára wípé Peter Obi àti Goodluck Jonathan ni wọ́n jọ ń ṣe kùrùkẹrẹ wọlé jáde láti dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ èyí tí ó dúró gẹ́gẹ́ bí olùkọ̀yà tí yóò fi yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò lọ́dún 2027 nínú ètò ìbò ọdún tó ń bọ̀ ọ̀hún. Wàyí Obi ti sọ wípé ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni ó ní kò sí nǹkan tó jọ wípé òun àti Jonathan wọ́n fẹ́ lẹ̀ jẹ́ àpòpọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú kankan sílẹ̀, bí kò ṣe wípé ọ̀rọ̀ àti ohun tí ó mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà èyí ni wọ́n ń gbé sọ. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn tó tún jẹ́ olùpolongo nínú ẹgbẹ́ kan tó ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi èyí tí wọ́n pè ní Obedient Movement, èyún ọ̀gbẹ́ni Yunusa Tanko, òun mà ló fi ròyìn ọ̀hún léde wípé Peter Obi jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé àárín òun pẹ̀lú Goodluck Jonathan ó dánmọ́rán bíi tẹ̀gbọ́n àti àbúrò ni. Ó ní nípa ìdí èyí bí wọ́n bá rí àwọn méjèèjì pọ̀ tí wọ́n jọ dúró tàbí wọlé jókòó sọ̀rọ̀ kò túmọ̀ sí wípé wọ́n ń gbìmọ̀ tẹ̀ tàbí láti ṣe ohun tí ò dání bí kò ṣe wípé ọ̀nà bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe dáa sí tí nǹkan yóò tùbà yóò tùṣẹ àti ọgbọ́n téèyàn ń lò láti fi darí orílẹ̀-èdè èyí làwọn méjèèjì ni wọ́n jọ ń gbé sọ láàrin ara wọn. Ó ní kò sí nǹkan tó jọ wípé wọ́n fẹ́ dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú tí wọ́n mọ àwọn méjèèjì mọ́ láti yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò ààrẹ lọ́dún 2027. Nípa ìdí èyí, Tanko sọ wípé òun rọ àwọn oníròyìn àìríṣẹ́ṣe àwọn tí wọ́n gbèrò yẹn ẹlẹ́jẹ̀ káàkiri láti dákúndábọ̀ kí wọ́n má ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, kí wọ́n má sì dáná sun orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí wọ́n bá mọ̀ tí wọ́n sì rí òun ni kí wọ́n fi fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìròyìn láti gbọ́, kí wọ́n má torí àti jẹ tiwọn kí wọ́n fi ba ayé ogúnlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi bà wọ́n láyé jẹ́. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ló ti rọ̀jò àdúrà ọ̀rọ̀ ìwúrí sórí ọmọ rẹ̀ ọkùnrin Olúwaṣèyí Tinubu èyí tó pẹ́ ní 40 ọdún lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu èyí tó fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí ọmọ rẹ̀ Ṣèyí Tinubu lọ́jọ́ Sátidé tó sì ṣe àpèjúwe gbólóhùn ńlá kan èyí tó tóbi kẹ̀ǹkẹ̀ èyí tí Tinubu sọ wípé Ṣèyí jẹ́ ọmọ kan tó ní ìgboyà èyí tó mú àyípadà àdójúkọ rẹ̀ wá sí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní èyí tó sì lò ó dáadáa, tó tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àmúyangàn láti tukọ̀ tàbí láti darí ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè àti láti jẹ́ olórí rere ó ní nípa ìdí èyí fún èèyàn bẹ́ẹ̀ láti sọ ìpèníjà rẹ̀ di àǹfààní olótúmọ̀ sí wípé ó ní ìgboyà ọkùnrin tó tó gbangba sùn lọ́yẹ́ ní Ṣèyí jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu tó sọ tó sì kíkú oríire èyí tó tún gbà á ládùúrà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó wá rọ Ṣèyí láti dákúndábọ̀ kó má ṣe padà nínú àwọn ìwà dáadáa, ẹ̀mí ìrẹ̀lẹ̀, ìwà ọmọlúàbí tó gbéwọ̀ bí ẹyẹ àdàbà. Ó ní àfojúsùn rẹ̀ ìgboyà àti níní kìmí pẹ̀lú bó ṣe ń kó àwọn ènìyàn jọ yìí. Ó ní ìwà tó dáa fún ọmọlúàbí láti níni ó ní gbogbo ẹni tó bá ń tẹríba fún àgbà
irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ọjọ́ rẹ̀ yóò dalẹ̀ o, nítorí wípé àwọn àgbà wọn yóò máa fi àdúrà wọn ó máa fi ránṣẹ́ sí ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu tó fi kí ọmọ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà dojúkọ ló ti sọ di àǹfààní láti fi nǹkan tó dáa hàn nínú ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí àti aṣíwájú rere. Ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ wa ló ti sọ wípé kò sí nínú ìpinnu tàbí nínú ọ̀rọ̀ báyìí wípé ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu ó fẹ́ yan alákòóso fún ètò ìṣúná owó àti olùṣàkóso ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tuntun míì lẹ́yìn àìlera ọ̀gbẹ́ni Wálé Ẹdùn èyí tó jẹ́ alákòóso fún ètò ìṣúná owó àti alábòjútó fún ètò ọrọ̀ ajé ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde láti iléeṣẹ́ ààrẹ tí ń ṣe àná ọjọ́ àìkú Sunday, èyí tí wọ́n fi ìròyìn náà fún àwọn oníròyìn lónìí, ṣe lálàyé pé lótìtọ́ àti lódodo ni alákòóso ọ̀hún ọ̀gbẹ́ni Wálé Ẹdùn òun ló ń bẹ ní ipò àìsàn báyìí tí àìsàn náà tó sì ní agbára díẹ̀. Wọ́n ní ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìròyìn ti fi léde wípé ààrẹ Tinubu ti ń wá ẹlòmíín láti fi rọ́pò àyè rẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní láìkó ẹ̀gìrì kò sí ẹni kankan tó lè fi awọ rẹ̀ tó lè fi ṣe gbẹ̀du o. Ó ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akítì, ẹnìkan kì í gbalé baba ọmọ lọ́wọ́ ọmọ o, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ bó ti sọ. Ó ní lóòótọ́ ó ní alákòóso náà Wálé Ẹdùn òun ló jẹ́ pé ipò àìlera rẹ̀ ó ní agbára, ṣùgbọ́n àwọn ènìyàn kan ni wọ́n sọ pé ó ní àrùn rọpárọsẹ̀ èyí tí a mọ̀ sí stroke. Wọ́n ní kì í ṣe àrùn rọpárọsẹ̀ ló ń ṣe Wálé Ẹdùn, bẹ́ẹ̀ sì ni wọn ò gbé kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè láti lọ rèé tọ́jú rẹ̀, bí kò ṣe wípé ó ń bẹ nílé rẹ̀ nílùú Àbújá o, níbi tó ti ń gba ìtọ́jú látọwọ́ àwọn dókítà oníṣègùn òyìnbó tó kọ́ṣẹ́mọṣẹ́. Kì í sì ṣe àrùn rọpárọsẹ̀ òun ló ń ṣe Wálé Ẹdùn, ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń bàjà lágọ̀ọ́ ara èyí tó dá ọkùnrin wàwà wówó tó dá mọ́lẹ̀ lórí ibùsùn àìsàn èyí tó wà yìí, tí wọ́n sì gbà wípé láìpẹ́ láì jìnnà ara rẹ̀ yóò le kòkòkò. Ènìyàn kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti iléeṣẹ́ ààrẹ tó ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ló fi ọ̀rọ̀ náà fáwọn oníròyìn tó sì fi dá wọn lójú o wípé kò sí nínú ìpinnu ààrẹ Tinubu láti yan alákòóso míì, bí kò ṣe wípé tí ara Wálé Ẹdùn bá ti yá kó padà sí ẹnu iṣẹ́ lọ́wọ́ kan. Látàrí ìṣekúpa kan èyí tó wáyé o látọwọ́ àwọn àmọ̀tẹ́kùn èyí tí wọ́n yìnbọn fún ènìyàn kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún, wàyí o ẹgbẹ́ òṣèlú APC wọ́n mà ti sọ ògúlùtù ọ̀rọ̀ kan jáde sí gómìnà Adémọ́lá Adélékè wípé ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí àwọn ọlọ́pàá ń wá láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ èyí tí àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n ṣèṣì yìnbọn fún èèyàn yìí, wọ́n ló yẹ kí wọ́n ti rí ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn náà, kí wọ́n ti rí mú, kí wọ́n sì ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ṣùgbọ́n wípé gómìnà Adémọ́lá òun ló fi pamọ́ láti má lè jẹ́ kí àwọn ọlọ́pàá mú lè ròǹgbà wípé ó ṣeé ṣe kí wọ́n dá dúró sí ọgbà ọlọ́pàá. Ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún Adékúnlé Ọmọyẹlé o, èyí tí wọ́n ní wọ́n ti ń wà láti bí ọjọ́ méje tó mú ẹgbẹ́ òṣèlú APC láti sọ̀rọ̀ wípé Adélékè ló fi pamọ́ fún àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ nígbèsì, ìsúnkúnsímú báyìí náà ní ìṣètè gángan o. Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá dá èsì ọ̀rọ̀ padà fún ẹgbẹ́ òṣèlú APC wípé ọ̀rọ̀ burúkú játijàti ọ̀rọ̀ rírùn ló jáde lẹ́nu ẹgbẹ́ òṣèlú APC, ọ̀rọ̀ tó sì lè dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ ni, wípé kí ló yóò jẹ́ yó láti fi ọ̀gá àmọ̀tẹ́kùn pamọ́. Ó ní iṣẹ́ ọ̀gá àmọ̀tẹ́kùn jẹ́ ayán, ó jẹ́ òkété tàbí ó jẹ́ ehoro tí ènìyàn yóò fi pamọ́ sínú ilé láti máa sìn. Adélékè ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ọláwálé Rashidi tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adélékè ló fi ọ̀rọ̀ náà léde, tí wọ́n sì ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC àti àwọn èèyàn yòókù tó ṣeé ṣe láti sọ̀rọ̀ tí ò dáa jáde lẹ́nu, wípé kì í ṣe Adélékè ló fi ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn Ọmọyẹlé pamọ́ o. Tó bá tó àsìkò àwọn ọlọ́pàá wọn yóò lọ mú níbi tó bá wà. Adélékè kò sóhunkóhun tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹsọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára
lórí Instagram, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eyín Waris Ọláyínká Akínwándé tí gbogbo èèyàn mọ̀ sí Ọlá of Lagos, òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ilé-iṣẹ́ rẹ̀ tó ti ń ta ọkọ̀ ètò wọn pè ní OOL Autos ní ìpínlẹ̀ Èkó tí ìjọba ìpínlẹ̀ Èkó dà wó lulẹ̀ lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Ọlá of Lagos ti wá sọ̀rọ̀ wípé ilé ọba tó jóná ẹwà lóbùkún, olóhùn dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun, pàápàá jù àwọn tí wọ́n fẹ́ òun fẹ́ rere o, fún ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ bí wọ́n ṣe ń pè é àti bí wọ́n ṣe ń kì í. Ó ní òun fi dá àwọn ènìyàn lójú o, síwájú kóun tó bẹ̀rẹ̀ sí ní ta ọkọ̀ èyí ni òun ti ń jẹun tóun sì ti ń jọmọlúwàbí láwùjọ pẹ̀lú ìwà tútù tí wọ́n mọ̀ mọ́ òun bẹ́ẹ̀ yí àdàbà. Ó ní lẹ́yìn tọ́lọ́run tún ṣe èyí tó wá fi di wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n da àyè náà wó lulẹ̀. Ó lóun fi dá wọn lójú wípé ilé ọba tó jóná ẹwà tó da lóbùsì. Ó ní tí ó bá fi di àìpẹ́ yìí, wọ́n ní ilé iṣẹ́ tuntun yóò lálẹ́ wò láìpẹ́ nítorí wípé iṣẹ́ ó ti ń lọ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lákòótán, Ọlá of Lagos dúpẹ́ o lọ́wọ́ àwọn ènìyàn, àwọn Afẹ́nifẹ́re fún àtìlẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwúrí àti àdúrà tí wọ́n ṣe fún òun. Ó gbà á ládùúrà wípé gbogbo apáta ńlá dàgbà tá a lóhun àgbà tá a sì pẹ́ láyé nínú àlàáfíà, gẹ́gẹ́ bí Ọlá of Lagos bó ti fi ọ̀rọ̀ náà léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùròyìn míì nílé iṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà wípé ikú dé kò ní kàn wá, ògo dé ẹ̀mí pin kò ní jẹ́ ìpín wa o. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.